aáwọ̀ Pengassan àti ibùdó ìfọpo Dangote ó mà gba ọ̀nà míì yọ. ẹgbẹ́ òṣìṣẹ́ ń palẹ̀mọ́ fún ìyanṣẹ́lódì. èdè àìyedè tó ń wáyé láàrin ẹgbẹ́ Pengassan àti ilé ìfọpo Dangote ti gba ọ̀nà míì yọ báyìí lẹ́yìn tí ẹgbẹ́ òṣìṣẹ́ NSC tó mà ké sí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti máa múra sílẹ̀ fún ìyanṣẹ́lódì. àṣẹ NSC yìí ó mà ló máa ń wáyé o lẹ́yìn àìgbọ́ra ẹni yé tó máa ń wáyé láàrin Dangote àti Pengassan látàrí bí Dangote bó ṣe dá òṣìṣẹ́ 800 dúró lẹ́nu iṣẹ́ tó sì fi àwọn ọmọ ilẹ̀ India rọ́pò wọn. nínú àtẹ̀jáde kan tí ààrẹ NSC Joel Ajaero tó máa fi léde ní ọjọ́ ajé Monday, òun ló ní àṣẹ ọ̀hún ó mà ló máa ti jẹyọ. Pengassan àti àwọn tó ń ta epo ní Nàìjíríà Nupengi ní Dangote ó mà ló máa ń dúnkokò mọ́ àwọn òṣìṣẹ́ rẹ̀, ó ń tẹ ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀, bẹ́ẹ̀ òun ló sì ń fi ìyà tí kò tọ́ òun ló fi ń jẹ wọ́n o. NSC wá ṣàlàyé pé ọ̀rọ̀ náà rèé, ó ti kúrò ní ọ̀rọ̀ Pengassan àti Nupengi nìkan, ó ti di ọ̀rọ̀ ìjà fún ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ káàkiri Nàìjíríà báyìí. Ajaero ó wá sọ nínú àtẹ̀jáde náà pé ìjà tó ń lọ lọ́wọ́ pẹ̀lú Pengassan àti Nupengi yìí ó ń ṣe àfihàn àrùn tó jinlẹ̀ gidi. èyí ni bí àwọn alágbára àtàwọn olówó ńlá bí wọ́n ṣe máa ń fi àwọn òṣìṣẹ́ wọn sí ẹrú láì náání òfin tó rọ̀ mọ́ ọ̀rọ̀ òṣìṣẹ́. NSC ó tẹ̀síwájú láti fi ẹ̀sùn kan iléeṣẹ́ Dangote pé ó ń hu ìwà bíi ìpínlẹ̀ tó dá dúró nínú ìpínlẹ̀ látàrí bó ṣe tẹ abala 40 òfin Nàìjíríà lójúmọ́lẹ̀ tó sì tún tẹ òfin àgbáyé nípa ọ̀rọ̀ òṣìṣẹ́ lójúmọ́lẹ̀ láì náání rẹ̀. ó ní àsìkò láti máa bẹ̀bẹ̀ àti láti máa ṣe ìjíròrò tí kò so èso rere kankan ó ti kọjá o. àsìkò ti tó báyìí láti gbé ìgbésẹ̀ akíkanjú. a fẹ́ kí gbogbo yín bẹ̀rẹ̀ ìmúrasílẹ̀ láti ṣe àgbájọpọ̀ gbogbo àwọn iléeṣẹ́ Dangote tó wà lábẹ́ ìṣàkóso yín ní kankan. Ajaero sọ wípé èrèdí àṣẹ yìí kò mọ ju ọ̀nà láti rí dájú pé Dangote ó bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ rẹ̀. ó wá parí ọ̀rọ̀ rẹ̀ pé àwọn gbọ́dọ̀ gbéná wojú ẹkùn iléeṣẹ́ Dangote láì fi àkókò ṣòfò. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ àtàárọ̀, Ọlọ́run ọba rèé yóò fi èrè sí iṣẹ́ mi àti yín o.